o lórí ìdí tí wọ́n ṣe lé odidi ọba ẹni ọdún 37 years kúrò láàrin ìlú gbẹ́sẹ̀ lé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Ó mà ti wá dójú ẹ̀ báyìí o pẹ̀lú bí àwọn agbébọn tún ṣe kọlu ilé ìjọsìn pa ìyàwó pásítọ̀ jó ọ̀pọ̀ ọkọ̀ níná bákan náà ṣe ọ̀pọ̀ èèyàn léṣe. Àwọn agbébọn ṣèkìlọ̀ fún wa pé ká má pariwo. Àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n dóòlà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ nípa ohun tójú wọn rí nígbèkùn àwọn ajínigbé. Àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú civil defence náwó gan ọkọ̀ akẹ́rù kan tó ń gbé àwọn ọmọdé 21 tọ́jọ́ orí wọn kéré tí wọ́n fura sí pé wọ́n fẹ́ gbà wọ́n wọlé fún ìdánilẹ́kọ̀ọ́ ìwà ìgbésùnmọ̀mí ni. Ogun Boko Haram ní Nàìjíríà ti pẹ́ fún ọdún 15 nítorí iléeṣẹ́ kan ní ètò ààbò tó mẹ́hẹ̀ náà. Ọbásanjọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àfàìmọ̀ kọ́rọ̀ yìí ó má dáa pọn o. Ìgbésẹ̀ mímú ikọ̀ ọmọ ológun 11 sáàmọ́ gbẹ́sẹ̀ lé bàálù iléeṣẹ́ ológun àti bí Nàìjíríà ṣe fèsì lórí ìdí tí bàálù rẹ̀ fi balẹ̀ lójijì sí agbègbè Sahel. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àlàyé rẹ̀ o lórí ìdí tí wọ́n ṣe lé odidi ọba ẹni ọdún 37 years kúrò láàrin ìlú gbẹ́sẹ̀ lé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. Kí ló lè mú kí ẹgbẹ̀lẹ́gbẹ̀ aráàlú lé odidi ọba kúrò ní ìlú tí wọ́n sì tún gbẹ́sẹ̀ lé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ jó táyà ọkọ̀ níná? Kí ni ọba ọ̀hún ṣe tó bẹ́ẹ̀ tó fi kan àbùkù bí èyí? Ṣé ìdójútì yìí kò wá burú jáì? Wọ̀nyí àti ìbéèrè mi ní ọ̀pọ̀ èèyàn tí kì í ṣe ọmọ Ẹ̀pẹ́ Èkìtì tó wà níjọba ìbílẹ̀ Ìjerò nípínlẹ̀ Èkìtì ń béèrè nítorí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé nílùú náà láìpẹ́ yìí. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ aráàlú náà ló sin ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ ọba Ayọ̀dèjì Williams Adésóyè jáde kúrò láàrin ìlú. Fọ́nrán fídíò kan tó gba orí ayélujára ló ṣe àfihàn bí orí adé náà ṣe kúrò nínú ìlú ọ̀hún pẹ̀lú ìdójútì ńlá fún bí àwọn èèyàn àtàwọn agbófinró ṣe sìn lọ́wọ̀ọ̀wọ́ jáde kúrò ní ìlú. Kódà wọn kò tún jẹ́ kí orí adé náà gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus rẹ̀ kúrò nínú ìlú náà. Ṣé ni àwọn aráàlú gbẹ́sẹ̀ lé ọkọ̀ náà tí wọ́n sì jó táyà rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin. Nígbà tí wọ́n ṣàlàyé àwọn ohun tí ó jẹ́ kí ó rí bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ tí ọba Adésóyè ṣẹ̀ tí wọ́n ṣe lé kúrò nínú ìlú Ẹ̀pẹ́. Wọ́n ní ọjọ́ ti pẹ́ tí àwọn ti ń fi ẹ̀hónú hàn pé kí wọ́n gba àpèrè nídìí ọba ọ̀hún torí àwọn ìwà tó ń hù. Àwọn ọ̀dọ́ náà ní ṣe ni ọba Adésóyè ń pa ìlú náà lára pẹ̀lú ìwà ibi rẹ̀ tí kò sì jẹ́ kí àlàáfíà jọba nínú ìlú Ẹ̀pẹ́ Èkìtì. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ọ̀rọ̀ aáwọ̀ ilẹ̀ ló ṣokùnfà ìbẹ̀rẹ̀ wàhálà náà, àmọ́ tí ọ̀rọ̀ náà padà fọn iná sójú lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ìdí ni pé wọ́n ní ẹlẹ́pẹ̀ gbé àfọ̀ṣẹ jáde tó sì fi ń ṣépè fáwọn ọ̀dọ́ ìlú tí ọ̀rọ̀ ilẹ̀ náà kàn. Àwọn èèyàn olùgbé ìlú Ẹ̀pẹ́ Èkìtì ní èèwọ̀ ńlá sì ni irú ìwà bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kí ọba máa gbé àfọ̀ṣẹ sẹ́nu ṣépè fáwọn ọmọ ìlú rẹ̀. Báyìí ni àwọn èèyàn ìlú náà takú pé lílọ ni orí adé náà yóò lọ kúrò nínú ìlú náà fún ohun tó ṣe. Ìṣẹ̀lẹ̀ yìí di iṣu atayanyan táwọn tí ìṣẹ̀lẹ̀ náà sì sojú wọn ṣàlàyé pé àwọn ọ̀dọ́ àti gbogbo ìlú lápapọ̀ ló kópa nínú ìwọ́de láti lé ọba náà kúrò lórí àlééfà. Ṣé ni wọ́n gbé àkọlé onírúurú lọ́wọ́ tí wọ́n sì yabo ààfin Ẹlẹ́pẹ̀ pé kó kúrò lórí àpèrè ọba. Bákan náà wọ́n rọ ìjọba ìpínlẹ̀ Èkìtì àti ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ náà láti bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n sì wá ojútùú sí i. Ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 1988 ni wọ́n bí Ayọ̀dèjì Williams Adésóyè sílé ayé, èyún ọdún 37 sẹ́yìn. Ìdílé ọba Arówósápò nílùú Ẹ̀pẹ́ Èkìtì níjọba ìbílẹ̀ Ìjerò sì ni wọ́n bí sí. Ó lọ sílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama kó tó gba ilé ẹ̀kọ́ fásitì Ìbàdàn lọ láti kọ́ nípa ẹ̀kọ́ nípa ìgbé ayé ẹ̀dá ìyẹn philosophy. Ọdún 2020 ni Ayọ̀dèjì Adésóyè di ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ lẹ́ni ọdún 43. Òun sì ni ẹlẹ́pẹ̀ kẹẹ̀dógún fún ìlú náà. Àsìkò ìṣèjọba gómìnà Káyọ̀dé Fáyẹmí sì ni ó jẹ ọba, ẹni tó gbé adé lé lórí. Ipò ẹlẹ́pẹ̀ ló ṣòfò nígbà tí ọba Emmanuel Agbéọba tó wá láti ìdílé ọba Ògúdúlóṣe wàjà ní 30 oṣù kọkànlá ọdún 2018 tí wọ́n sì fi òun rọ́pò rẹ̀. Ní báyìí tí wọ́n ti lé kúrò nílùú ọ̀hún, ohun tí yóò tẹ̀yìn rẹ̀ jáde la ò tí ì mọ̀ bóyá wọ́n ó padà rọ̀ ọ́ lóyè tàbí fi ẹlòmíì jẹ, ẹnìkan kò mọ̀. Àmọ́ lọ́wọ́ báyìí orí àpèrè ọba ìlú náà ti ṣòfò. Ó mà ti wá dójú ẹ̀ báyìí o pẹ̀lú bí àwọn agbébọn tún ṣe kọlu ilé ìjọsìn pa
ìyàwó pásítọ̀, jó ọ̀pọ̀ ọkọ̀ níná, bákan náà ṣe ọ̀pọ̀ èèyàn léṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti bu ẹnu àtẹ́ lù bí àwọn agbébọn ṣèṣe kọlù sí ilé ìjọsìn St Andrew's Anglican Church lílù ní ìjọba ìbílẹ̀ Ihiala níbi tí èèyàn kan ti pàdánù ẹ̀mí rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ keje oṣù kejìlá ọdún 2025 lásìkò tí ìjọsìn ń lọ lọ́wọ́ nílé ìjọsìn náà ní ìkọlù ọ̀hún wáyé gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tochukwu Ikenga gbé jáde. Ikenga nínú àtẹ̀jáde ọ̀hún sọ pé àwọn agbébọn náà tún ṣe ọ̀pọ̀ èèyàn léṣe yàtọ̀ sí èèyàn kan tí wọ́n pa pẹ̀lú jíjó ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti apá kan ilé ìjọsìn náà níná. Gómìnà Ikenga wá wòye pé ìkọlù ọ̀hún jẹ́ ìwà ọ̀daràn ńlá sí ìlú náà. Ó ní ó jẹ́ títẹ̀ ẹ̀tọ́ àwọn èèyàn náà mọ́lẹ̀ láti ṣe ẹ̀sìn wọn. Bákan náà ló bá àwọn ẹbí èèyàn tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn tó fi mọ́ gbogbo àwọn ará ìlú lílù lápapọ̀. Bẹ́ẹ̀ ló ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí láti ṣàwárí àwọn tó ṣe ìkọlù ọ̀hún kí wọ́n sì lè fimú wọn jófin. Ìwádìí fi hàn pé lásìkò táwọn olùjọsìn wà nínú ilé ìjọsìn St Andrew's Anglican Church tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́ làwọn agbébọn náà ya wọ ibẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀. Èyí tó mú kí àwọn èèyàn máa sá àsálà fún ẹ̀mí wọn. Ṣùgbọ́n àwọn agbébọn náà yìnbọn bá obìnrin kan tí wọ́n pè ní ìyàwó àlùfáà ìjọ náà tí ọ̀pọ̀ àwọn èèyàn míì sì fara gbọta ìbọn. Àwọn agbébọn náà kò dúró lórí yínyìn ìbọn ṣekú pa àwọn èèyàn. Níṣe ni wọ́n tún dáná sun àwọn ọkọ̀ tí wọ́n fi máa ń gbé àwọn èèyàn olùjọ́sìn tí wọ́n sì tún dáná sun ilé ìjọsìn náà. Iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tí ẹnikẹ́ni kò sì lè sọ pé àwọn kan báyìí ló wà nídìí ìkọlù ọ̀hún. Ìkọlù yìí ló ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ táwọn èèyàn ìlú lílù ṣẹ̀ṣẹ̀ ń san àwọn igbó tó yí ìlú náà ká táwọn èèyàn sì ń gbìyànjú láti padà sílé wọn lẹ́yìn bíi ọdún mẹ́rin táwọn èèyàn ti sá kúrò fi ìlú sílẹ̀ látàrí ètò ààbò tó mẹ́hẹ ní ìlú náà tẹ́lẹ̀. Lílù tó kọ́ àwọn ìlú bíi Ìṣèké, Ọ̀ṣù, Ite-Okwuwa, Awo, Ìdímìrì, Ọ̀ṣù sínú jẹ́ ìlú táwọn èèyàn ti sá kúrò níbẹ̀ látàrí bí àwọn tó ní àwọn ń jà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra máa ń ṣe ìkọlù sí ìlú náà lemọ́lemọ́. Àmọ́ láìpẹ́ yìí ni àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní tún ojú ọ̀nà tó lọ sí ìlú náà ṣe látàrí pé wọ́n fẹ́ padà sílé kó wa wọn kí ìkọlù ọ̀tun yìí tó wá ṣẹlẹ̀. Ẹni tí ọ̀rọ̀ ọ̀hún sojú rẹ̀ kan sọ fún àwọn akọ̀ròyìn abẹ́lé pé ó jọ pé pásítọ̀ ìjọ náà ní àwọn agbébọn ọ̀hún tọpasẹ̀ rẹ̀ wá ṣùgbọ́n tó sá mọ́ wọn lọ́wọ́. Ó ní òun rò pé ìdí nìyí tí wọ́n fi yìnbọn pa ìyàwó pásítọ̀ náà torí òun nìkan ni wọ́n pa yàtọ̀ sí àwọn míì tí wọ́n fara gbọta. Àwọn agbébọn ṣèkìlọ̀ fún wa pé ká má pariwo. Àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n dóòlà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ nípa ohun tójú wọn rí nígbèkùn àwọn ajínigbé. Ọ̀kan lára àwọn ọmọ iléèwé tí wọ́n dóòlà nípínlẹ̀ Niger, Florence Michael, ti ṣàlàyé nípa bí àwọn ajínigbé agbébọn ṣe mú wọn ní tipátipá láti dùbúlẹ̀ sórí ibì kan trampoline nínú igbó kìjikìji lẹ́bàá odò kan. Ó ní wọ́n ṣèkìlọ̀ fún àwọn pé tí àwọn bá ilé pariwo pẹ́rẹ́ wọ́n lu àwọn lálùbọ́lẹ̀ lálùbami wọ́n ó sì lọ́ra títú àwọn sílẹ̀ láti darí padà sí ilé. Florence, ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St Mary àti iléèwé girama Papiri níjọba ìbílẹ̀ Agwara tí wọ́n jí gbé sá lọ lọ́jọ́ 21 oṣù kọkànlá sọ̀rọ̀ jáde lọ́jọ́ Ajé Monday ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tí olùbádámọ̀ràn pàtàkì fọ́rọ̀ ètò ààbò àpapọ̀ ilé wa Malam Nuhu Ribadu fa àwọn ọmọ náà lé ìjọba ìpínlẹ̀ Niger lọ́wọ́ lẹ́yìn tí wọ́n gba ìtúsílẹ̀. Akọ̀ròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà náà jẹ́ kó di mímọ̀ pé apàṣẹ wà lẹ́ka iléeṣẹ́ ológun ojú òfurufú Abdullahi Idiong ló sojú fún Ribadu. Gẹ́gẹ́ bí Florence ṣe wí, àwọn ajínigbé agbébọn náà máa ń dúnkokò dún mọ̀wúrúmọ̀wúrú mọ́ àwọn láti pa ẹnu àwọn mọ́ ní gbogbo ọjọ́ tí àwọn lò nígbèkùn wọn. Ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba pé kí wọ́n tún tẹra mọ́ pípèsè ètò ààbò tó gbópọn kí àwọn ọmọ iléèwé jákèjádò ilẹ̀ wa lè kẹ́kọ̀ọ́ láìsí ìpayà ìbẹ̀rùbojo rárá
bó ti wù kó mọ. Ẹni tó ń sọ̀rọ̀ lásìkò tó ń fa àwọn akẹ́kọ̀ọ́ náà lé ìjọba ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́, Ribadu jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ ìdóòlà náà ló wáyé nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ ọ́fíìsì olùbádámọ̀ràn pàtàkì fọ́rọ̀ ètò ààbò àpapọ̀ ilẹ̀ wa, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, iléeṣẹ́ ológun àti àwọn àjọ elétò ààbò yòókù. Ó sọ wípé ìjọba àpapọ̀ ti ṣàgbékalẹ̀ àwọn ìlànà ààbò ìgbà kúkúrú kánmọ́nkóbó fún àwọn iléèwé ní àwọn agbègbè tó léwu púpọ̀, nígbà tí ó tún bá àwọn ìjọba ìpínlẹ̀, àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àti àwọn aṣáájú ẹ̀sìn láti wá ojútùú ọ̀nà àbáyọ ìgbà pípẹ́ síṣòro ìpèníjà ètò ààbò. Gẹ́gẹ́ bó ṣe wí, ètò ààbò tó mẹ́hẹ kò ní jẹ́ fífààyè gbà láti tẹ ẹ̀tọ́ ẹ̀kọ́ ọmọ Nàìjíríà yòówù mọ́lẹ̀ rárá bó ti wù kó mọ. Lásìkò tí wọ́n ń tẹ́wọ́ gba àwọn ọmọ náà nílé ìjọba ní Minna, gómìnà ìpínlẹ̀ Niger Umaru Bago ṣàpèjúwe ìdóòlà ìtúsílẹ̀ òmìnira ọ̀hún gẹ́gẹ́ bí ìtura ìfọ̀kànbalẹ̀ ńlá fún àwọn òbí àti ìpínlẹ̀. Wàyí o, àwọn ọgọ́rùn-ún akẹ́kọ̀ọ́ ní ìròyìn fi yé wa pé àwọn ajínigbé náà tú sílẹ̀ já sí agbègbè kan láàrin ìlú Luma àti Wawa níjọba ìbílẹ̀ Bọ́gù ní déédéé aago 7 alẹ́ lọ́jọ́ àìkú Sunday. Àwọn àjọ elétò ààbò lọ gbé wọn lágbègbè náà, lẹ́yìn náà ni wọ́n taari wọn láti New Busa ojú ọ̀nà Mọ́kwá-Bídà lọ Minna, olú iléeṣẹ́ ìpínlẹ̀ náà. A rántí pé ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025 ní àwọn agbésùmọ̀mí náà ṣèkọlù síléèwé kátólíìkì St Mary ní kùtùkùtù ọjọ́ náà ní Papiri níjọba ìbílẹ̀ Agwara nípínlẹ̀ Niger, tí wọ́n sì jí ọ̀pọ̀ àìmọye akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lọ. Àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence náwó gan ọkọ̀ akẹ́rù kan tó ń gbé àwọn ọmọdé 21 tọ́jọ́ orí wọn kéré tí wọ́n fura sí pé wọ́n fẹ́ gbà wọ́n wọlé fún ìdánilẹ́kọ̀ọ́ ìwà ìgbésùnmọ̀mí ni. Ìjọba ìpínlẹ̀ Kogi ti sọ wípé àwọn àjọ elétò ààbò ti náwó gan àwọn ọmọdé 21 tọ́jọ́ orí wọn kéré. Èyí jẹyọ jáde nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta ní kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun Tuesday nípasẹ̀ kọmíṣánná fétò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Kingsley Fanwo. Ní déédéé aago 3 lọ́jọ́ 5 oṣù kejìlá ọdún 2025, ikọ̀ Eagle High, àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence lágbègbè Ìyàgbà nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò mìíràn ní Ìsànlú gúnlé ìgbésẹ̀ lẹ́yìn ìtanilólobó látọ̀dọ̀ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ìlú. Ṣé bẹ́ẹ̀ náwó gan ọkọ̀ akẹ́rù tó ń gbé àwọn ọmọdé 21 tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 6 àti ọdún 17 wọ ìpínlẹ̀ Kogi. Ó sọ wípé ìwádìí ìfimúfínlẹ̀ àkọ́kọ́ fi hàn pé àwọn ọmọdé náà ni wọ́n kó wá láti àwọn ìpínlẹ̀ àríwá ọ̀tọ̀ọ̀tọ̀ lábẹ́ ohun tó mú ìfura dání, nígbà tí àwọn àgbà inú wọn kò lè sọ, wọn kò sì lè fẹsẹ̀ ibi tí wọ́n lọ múlẹ̀ ní pàtó. Ó sọ wípé ọ̀pọ̀ afurasí tó lọ́wọ́ nínú kíkó àwọn ọmọ náà láti ibì kan wá sí ìpínlẹ̀ náà ti jẹ́ fífigbóró òfin gbé, tó fi mọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan tó ní pé àwọn ń kó àwọn ọmọ náà wá láti ṣe ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ kéwú láàrin apá ẹkùn ìlà oòrùn Ìyàgbà. Fáwọn fi kún pé ìtẹ̀síwájú ìfigbóró òfin gbé wáyé bí àwọn àjọ elétò ààbò ṣe tún tẹra mọ́ iṣẹ́ ìtọpinpin wọn lágbègbè náà, tí ọwọ́ sì tún ba ẹlòmíràn tó lọ́wọ́ nínú kíkó àwọn ọmọdé náà káàkiri láti ìlú kan lọ sí ibòmíràn. Àwọn ohun tí wọ́n tún rí pẹ̀lú àwọn kan lára àwọn afurasí náà pè fún àkíyèsí ìfura lórí ọ̀rọ̀ ètò ààbò. Ó fi kún pé àwọn ọmọdé tí wọ́n dóòlà náà ti jẹ́ títari lọ iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ẹni làbò ìlú Civil Defence ẹ̀ka ti ìpínlẹ̀ náà ní Lọ́kọjà fún ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn àti níní àkọsílẹ̀ nípa gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ náà kàn. Ó sọ wípé gómìnà Ahmed Usman Ododo ti darí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ láti kọ́ àwọn olùfarakásá náà sí abẹ́ òrùlé wọn fún ìtọ́jú àti láti pèsè ìrànlọ́wọ́ àtìlẹ́yìn tó yẹ fún ìlera wọn títí di ìgbà tí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ yóò fi parí. Lẹ́yìn tí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ àyẹ̀wò àti ìfìdímúlẹ̀ àkọsílẹ̀, wọn yóò fa àwọn ọmọ náà lé àwọn ìjọba ìpínlẹ̀ wọn lọ́wọ́ fún ìwádìí síwájú sí i àti láti tún lè jẹ́ kí wọ́n padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn nígbẹ̀yìngbẹ̀yìn. Ẹ̀wẹ̀, kọmíṣánná náà sọ wípé gbogbo àwọn tó lọ́wọ́ nínú kíkó àwọn ọmọdé náà fún okòwò ẹrú ṣíṣe yóò fojú winá òfin níbàámu pẹ̀lú òfin ìpínlẹ̀ Kogi lórí fífọmọṣòwò ẹrú àti ààbò ẹ̀tọ́ ọmọdé
Kogi State Child Trafficking and Child Rights Protection Laws. Ìjọba ìpínlẹ̀ Kogi tẹnumọ́ àìgbọ̀jẹ̀gẹ́ ìdúróṣinṣin rẹ̀ tako fífọmọṣòwò ẹrú, ìwà ọ̀daràn àti èyíkéyìí ìdúnkokò ètò ààbò. Ó fi kún pé ìṣèjọba gómìnà Òdòdó yóò tẹ̀síwájú láti ṣiṣẹ́ papọ̀ dáradára sí i pẹ̀lú àwọn àjọ elétò ààbò àti àwọn aráàlú lójúnà láti dáàbò bo gbogbo apá ẹkùn ìpínlẹ̀ náà. Ogun Boko Haram ní Nàìjíríà ti pẹ́ fún ọdún 15 nítorí pé iléeṣẹ́ kan ní ètò ààbò tó mẹ́hẹ̀ náà. Ọbásanjọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti dá sí ọ̀rọ̀ wàhálà rògbòdìyàn ètò ààbò tó mẹ́hẹ̀ tó ń ba orílẹ̀-èdè Nàìjíríà fínra látọjọ́ pípẹ́ wa. Ó ní gbígbógun tako ikọ̀ Boko Haram àti ìwà ìgbésùnmọ̀mí ti wà fún ìgbà pípẹ́ tó fi jẹ́ pé ó ti wá di iléeṣẹ́ kan lọ́tọ̀ báyìí tí àwọn kan mójútó nípasẹ̀ àwọn tó ń jẹ àǹfààní rẹ̀ tó wà nínú ìjọba àti àwọn tí kò sí ní ìjọba. Ẹni tó ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò Tóyìn Fálọlá lórí ìtàkùn ayélujára lọ́jọ́ àìkú Sunday, Ọbásanjọ́ kọminú pé ogun Boko Haram ọlọ́dún 15 ti wá ju ogun abẹ́lé orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́gbọ̀n oṣù lọ báyìí ládùrú òbítíbitì owó tí orílẹ̀-èdè Nàìjíríà ná sórí ètò ààbò ìlú àti iṣẹ́ ìgbógun ti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí lọ. Bíṣọ̀bù Matthew Kúkà tí ìjọ Dáósìsì kò gbẹ̀yìn lórí ètò ayélujára náà nígbà tí igbákejì gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí Kingsley Moghalu náà darapọ̀ bákan náà fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí ètò ààbò ilẹ̀ wa tó mẹ́hẹ̀ tó ń burú sí i lójoojúmọ́. Gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ṣe wí, àwọn aládarí Nàìjíríà ti kùnà lọ́pọ̀ ìgbà láti ṣàmúlò àpapọ̀ àwọn ohun èlò irinṣẹ́ ìjagun ìgbógun ti ìgbésùnmọ̀mí ayé òde òní, ìdánilẹ́kọ̀ọ́, ìmọ̀, ìṣòfíntótó, ìwádìí, ẹ̀rọ ìgbàlódé àti àwọn ohun èlò pàtàkì míì. Ó tẹnumọ́ pé ọ̀nà àtijọ́ tí iléeṣẹ́ ológun gbé ọ̀hún kò lè ṣẹ́gun àwọn ẹgbẹ́ ikọ̀ agbésùnmọ̀mí tó ti fọ́nká káàkiri ilẹ̀ wa Nàìjíríà. Ọbásanjọ́ ní iléeṣẹ́ ológun gba ìdánilẹ́kọ̀ọ́ fún ogun jíjà. Ó ní tí àwọn èèyàn tí wọ́n bá ń kojú bá jẹ́ àwọn tó na pápá bora tàbí gbé pọ̀ láàrin àwọn èèyàn, ó ní wọ́n nílò àwọn oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́. OBJ ní lára àwọn orílẹ̀-èdè tó ti ṣàṣeyọrí nípa ìgbésẹ̀ ọ̀hún ní orílẹ̀-èdè Colombia. Ó ní ṣé káwọn ránṣẹ́ pè wọ́n, kò sí ìtìjú kankan níbẹ̀ rárá bó ti wù kó mọ. Olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí ẹni tó gbógun ti àwọn ajagunta Niger Delta lásìkò sáà rẹ̀ dábàá pé àwọn kọlọ̀rànsí àti àwọn ọ̀bàyéjẹ́ ló wà nídìí ìbàjẹ́ ètò ààbò Nàìjíríà. Ọbásanjọ́ ṣèkìlọ̀ pé Nàìjíríà kò lè borí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí tí àwọn alábàáṣiṣẹ́pọ̀ ilẹ̀ òkèèrè kò bá fọkàn tán ìlú Èkó àti Àbújá pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ látàrí àwọn ọ̀rọ̀ àṣírí tó ń tú síta lemọ́lemọ́, àwọn òṣìṣẹ́ ológun tó ń gbọ́jẹ̀gẹ́ tó ń dìtẹ̀ àti báwọn kọlọ̀rànsí kàńdá inú ìrẹsì ṣe ń rápálá wọ ẹ̀ka iléeṣẹ́ ológun. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìdásí rẹ̀ lọ́dún 2011, Ọbásanjọ́ fi hàn pé ikọ̀ Boko Haram kọ́kọ́ kọ̀ láti bá ìjọba Nàìjíríà dúnàdúrà, ṣùgbọ́n nígbà tó yá wọ́n gbà láti dáwọ́ ogun dúró fún ọjọ́ 21. Wọ́n gbà láti dáwọ́ ogun dúró fún ọjọ́ 21 láti bá wọn dúnàdúrà, ṣùgbọ́n ìjọba kùnà láti kàn sí wọn. Orílẹ̀-èdè ti ná tó tírílíọ̀nù náírà lórí ìgbógun ti ìgbésùnmọ̀mí láti ọdún 2009. Síbẹ̀ ìgbésùnmọ̀mí, ìjínigbé ń pọ̀ sí àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìgbésùnmọ̀mí ń tẹ̀síwájú jákèjádò apá ẹkùn àríwá ìwọ̀ oòrùn àti àríwá ìlà oòrùn, nígbà tí àwọn ìlú agbègbè ìgbèríko sì wà lábẹ́ ìkọlù tí wọ́n ti fowó ìtanràn rà padà. Àfàìmọ̀ kọ́rọ̀ yìí ó má dáa pọn o. Ìgbésẹ̀ mímú ikọ̀ ọmọ ológun 11 sáàmọ́, gbẹ́sẹ̀ lé bàálù iléeṣẹ́ ológun àti bí Nàìjíríà ṣe fèsì lórí ìdí tí bàálù rẹ̀ fi balẹ̀ lójijì sí agbègbè Sahel. Ní báyìí, àwọn aláṣẹ Nàìjíríà ti sọ̀rọ̀ lórí bí bàálù ológun C-130 ṣe balẹ̀ sí orílẹ̀-èdè Burkina Faso láì gba àṣẹ ṣáájú kí ó tó bà. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ológun òfurufú Nàìjíríà fi síta lórí ìṣẹ̀lẹ̀ náà ṣàlàyé pé bàálù náà tó ń kó èròjà lọ sílẹ̀ Portugal ló ṣàdédé yà bàrá
tó sì balẹ̀ lójijì sílẹ̀ Burkina Faso. Àtẹ̀jáde ọ̀hún ní bàálù ọ̀hún ló gbéra nílùú Èkó àmọ́ tó ní ìṣòro díẹ̀ èyí tó mú kó ṣàdédé balẹ̀ sílùú Bobo Dioulasso lórílẹ̀‐èdè Burkina Faso. Ó ní pápákọ̀ òfurufú tó súnmọ́ ní bàálù ọ̀hún balẹ̀ sí ní ìbámu pẹ̀lú ìlànà òfin ààbò lójú òfurufú àti ìgbésẹ̀ ìrìn àjò òfurufú. Iléeṣẹ́ ológun òfurufú Nàìjíríà ti wá mọrírì àtìlẹ́yìn tó rí gbà lásìkò yìí tó sì fi ń dáwọn aráàlú lójú pé àwọn ń ṣiṣẹ́ níbàámu pẹ̀lú òfin àti ìlànà tó de àwọn. Bí ológun òfurufú Nàìjíríà ti di ẹ̀bi ìṣẹ̀lẹ̀lú bàálù tó balẹ̀ lójijì náà ru ìṣòro ráńpẹ́ tí bàálù ológun náà ní. Síbẹ̀ àwọn orílẹ̀-èdè tó wà lágbègbè Sahel ní ìgbésẹ̀ náà farapẹ́ títẹ̀ ẹ̀tọ́ orílẹ̀-èdè Burkina Faso lójú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Bákan náà bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé bàálù ológun ilẹ̀ Nàìjíríà tí wọ́n sì mú ọmọ ikọ̀ ológun 11 sí àhámọ́ nílẹ̀ Burkina Faso ṣe àfihàn pé àwọn orílẹ̀-èdè tó wà ní agbègbè Sahel ti gba àkóso ojú òfurufú wọn. Àmọ́ bí wọn kò bá ṣọ́ra báwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní agbègbè Sahel náà ṣe kéde pé òun yóò gbéná wojú bàálù kí bàálù tó bá fòfòkúfò wọ ojú òfurufú wọn láì gba àṣẹ. Wọ́n ní ó lè di ogun àti ìpòrógan láàrin àwọn orílẹ̀-èdè ọ̀hún àti ilẹ̀ wa Nàìjíríà. Yàtọ̀ sí èyí ìgbésẹ̀ ọ̀hún lè ba àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní agbègbè Sahel tó jẹ́ alámúlétì wọn jẹ́. Bákan náà ló lè ṣe àkóbá fún ààbò ojú òfurufú láàrin àwọn orílẹ̀-èdè náà tó sì lè ṣe àkóbá fún ìgbógun ti ìwà ìgbésùnmọ̀mí tó ń lọ lọ́wọ́ lásìkò yìí. Ipa tí ìṣẹ̀lẹ̀ náà lè ní lórí àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní agbègbè Sahel, àwọn orílẹ̀-èdè bíi Burkina Faso, Niger àti Mali. Ìgbésẹ̀ ìbínú tí wọ́n gbé láti gbẹ́sẹ̀ lé bàálù Nàìjíríà tí wọ́n sì tún kó ọmọ ogun 11 sí àhámọ́ náà ní ìtumọ̀ tó lágbára. Ìgbésẹ̀ náà sì ń ṣe àfihàn pé wọn kò faramọ́ lílọ bíbọ̀ tàbí yíyọ́kẹ́lẹ́ ológun láti àwọn orílẹ̀-èdè mìíràn wọ orílẹ̀-èdè wọn láì gba àṣẹ ní ojú òfurufú wọn láì náání àwíjàre tí irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ní. Ṣáájú ni ìròyìn náà ti gba ìgboro pé orílẹ̀-èdè Burkina Faso ti mú àwọn ọmọ ogun 11 tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà tó sì tún gbẹ́sẹ̀ lé bàálù wọn. Lásìkò tí àwọn ológun náà dúró lójijì nílùú Bobo Dioulasso tí í ṣe ìlú tó tóbi sí kejì nílùú Burkina Faso ni wọ́n gbé ìgbésẹ̀ náà lọ́jọ́ Ajé Monday ọjọ́ 8 oṣù kejìlá ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí bàálù ológun tó jẹ́ ti Nàìjíríà náà C-130 tó gbé ọmọ ogun 9 àti òṣìṣẹ́ bàálù 2 orílẹ̀-èdè Mali, Niger àti Burkina Faso tó wà ní agbègbè Sahel sì bu ẹnu àtẹ́lù bí bàálù ológun Nàìjíríà ṣe balẹ̀ sí Burkina Faso láì gba àṣẹ. Wàyí o, àpapọ̀ àwọn orílẹ̀-èdè tó wà ní agbègbè Sahel èyún orílẹ̀-èdè Mali, Niger àti Burkina Faso ti wá fi àtẹ̀jáde kan síta láti bu ẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ náà. Àwọn orílẹ̀-èdè Sahel náà wá fi ewé ọmọ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà létí pé kó dẹ́kun rírìn lágbègbè àwọn láì gba àṣẹ, bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò gbéná wo ojú rẹ̀. Àwọn orílẹ̀-èdè náà ní àwọn tí ń dáàbò bo ojú òfurufú àwọn pẹ̀lú ọwọ́ agbára tó ga nítorí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n wá kéde rẹ̀ pé ààbò àwọn agbègbè ojú òfurufú àwọn ti wà digbí. Àwọn sì ti pàṣẹ pé káwọn ológun òfurufú àwọn kó gbé ìgbésẹ̀ ńlá lórí bàálù kí bàálù tó bá tako àṣẹ àwọn àti ìkìlọ̀ náà. Mínísítà fétò àkóso agbègbè nílẹ̀ Burkina Faso Emel Zero ló sọ̀rọ̀ lórúkọ àwọn orílẹ̀-èdè Sahel ọ̀hún lórí móhùnmáwòrán orílẹ̀-èdè náà. Emel ṣàlàyé bí bàálù ológun Nàìjíríà ṣe balẹ̀ sí orílẹ̀-èdè Burkina Faso láì gba àṣẹ. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí orílẹ̀-èdè Nàìjíríà fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti fi bàálù ológun ránṣẹ́ láti lọ pa iná ìdìtẹ̀gbàjọba tó wáyé nílẹ̀ olómìnira Benin lọ́jọ́ Àìkú Sunday. Bẹ́ẹ̀ ò bá gbàgbé àwọn orílẹ̀-èdè tó wà ní agbègbè Sahel yìí ló ti kéde ṣáájú pé àwọn kò fẹ́ ní àjọṣepọ̀ kankan pẹ̀lú àjọ ECOWAS. Ó sì ṣeé ṣe kó jẹ́ pé nípasẹ̀ èyí ni wọ́n fi mú ààbò agbègbè náà lọ́kùnkúndùn nítorí bí ilẹ̀ Nàìjíríà ṣe ń dúnkòokò lásìkò táwọn ológun gba àkóso ilẹ̀ Niger. Àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní agbègbè Sahel náà èyún Burkina Faso,
Mali àti Niger ló wà lábẹ́ ìṣèjọba ológun tí wọ́n sì ń kérora nípa ààbò tó mẹ́hẹ torí ìkọlù àwọn agbésùnmọ̀mí tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.